Onítọ́dún onítọ̀gbọ́n nínú afárá èkó ló tọ́jú èkó ló ti tẹ̀ níta ẹnjìníà Kazeem Abdulkareem ní sọjọ́ tí gbogbo ayé wá bá wa dúpẹ́ ìrìn àjò ọjọ́ bí ẹ̀dá òkèèrè láyé kọ́mú tó fà kọ́mú tó dàgbà. Ẹnjìníà Kazeem Abdulkareem ti rákòrò nílò olóde ẹni tó ewu ayé rárá Èdùmàrè òkè ló kó ẹ̀yọ́ alhamdulillah. Ogun ènìyàn jà lágbà ó pọ̀ tó fún ìgbà ìwé lọ torí ẹni ayé ní táyọ̀ bá ń lókun tó sọra ń dojúkọ mo bọ́ dúpẹ́dúpẹ́ lọ́wọ́ yárọ́bì lókè. Ọba tí ò tó dàbẹ̀ gbé fáráyé ilẹ̀ owó máa ń mọ̀kò àrídùnú ọmọ èjìká tí ń gbé ọ̀pọ̀ ẹ̀wù ènìyàn dúró ni mò ń ké sí o. Èjìká ni ó tí ò jẹ́ ká sọ yẹ̀ lọ́rùn. Ó ní dàrí sọ fún búdú níyàn láíláí àrídùnú ọmọ nílùú òtí ló jẹ́ òkú iṣẹ́ ribiribi. Gẹ́gẹ́ bí national chairman Ònùnù media network etí rẹ̀ ò ní di ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dè. Òmùmù media network ò ní túmọ̀ lórí o ọ̀dà tó fi ń kó ò ní já orúkọ kòdókò tó kò èròkò tó kò ní jẹ́ tìrẹ ò ní bá wọn gbéyẹ̀wò bèrè ohun tí wọ́n ṣe nígbà dédé. Inú wa dùn sí ọ nínú ọtí ni mo fi ń forin wìdá ọ lára yá o ilẹ̀ o ọmọ olóṣù òmùmù tilẹ̀ jù. Ọmọ wọn lórí gbèmí ó sí òrí gbèmí láíláí ohun ó sì ní ló ti ń sọ ọmọ alọ́nu kótógúntógún ó sì ti sùn lẹ́bẹ̀ẹ́ni tó wà lórí òróró ọ̀yá àjà. Ó mọ̀ pọ́lítì gàrí ìlú wa ní ó sì ti ń torò méje lóòótọ́ àbí kẹ́yìn ọmọ ìyá mẹ́ta ó sí òmùmù tilẹ̀ jù. Ẹnjìníà Kazeem Abdulkareem ó ti tọ́jú èyí òun níbẹ̀ yìí ṣàṣemọ́ September 27 is for a legend akọni ọmọ wọn lójúmọ́ sí èmi mọ́ kí ilé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ aládùnmọ́ tí ó gbọ́dọ̀ jẹ́ rẹ́sí ọmọ asápẹ̀jẹ́ gbogbo síbẹ̀ iná bàbá rẹ̀ ló sápẹ̀jẹ́ bu yemore fọ́sọ ọmọ àdìgbà òròjọ yemore ṣe bí nílé bàbá rẹ̀ ni ó ọmọ wọn nígbó ẹ̀pá ńlẹ́ ooo ọmọ owó ń sọ nígbó ẹ̀pá Oriki ilé bàbá tó bí ọlọ́mọ ní ọmọ ẹ̀pá kò yà gàngànà. Ọmọ ẹ̀pá kì í jàdàbà ó ní kí wọ́n fún òun ní ẹ̀dí yẹjẹ ọmọ ẹ̀pá ń forí ọ̀gàgà. Ọmọ ẹ̀pá rìsákètè fọwọ́ bọmú èkejì ẹ̀rín ni ẹ̀pá kú sí wọn kì í fi bàtà ìka sí dé igbó ẹ̀pá kó má bàa dé yemure ṣe Oriki ní bàbá tó bí ọlọ́mọ ní adùnkẹ́sì ìṣòfò kan fẹ́wí mi lọ ọmọ ẹ̀pá ń yẹrí ọ̀gẹ̀gẹ̀. Ẹnjìníà Kazeem Abdulkareem ọmọ wọn nígbó ẹ̀pá o àṣeyí ti àbọ́dún o orí jẹun pẹ́ láyé ò ní ṣàìsàn. Ọmọ wọn nígbó ẹ̀pá o ọmọ abo ìyàsàn gẹ̀dàn àṣeyí ìjà mọ́dún ikú tó yáwó nípa ọ lọ́dọ̀ Olódùmarè ọba mi ò ní tájò kí tájò. Ogun jẹ́ ribiribi ènìyàn àtàtà ni ó ti fẹ́ gbéga wọn làkejì ògo rẹ̀ ò ní wọ̀ lókun. Abíọ́dún Ṣẹ́gun ẹ̀gẹ́ ń kí ọ ó ní àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ọdún owó ọdún ìdùnnú ọdún ọmọ lóòzì mọ̀ ṣe. Ǹjẹ́ tí wọ́n bá wá níta ní kọ́lé wí sọ létí o olúwa tó mi ṣe àjọkẹ́ Jojolo Olodumare lè mí jẹ́ òpó mẹ́ta níbẹ̀ nílé bàbá tó bí mi lọ́mọ ìtọ́rùgbà ẹ̀yán ìtọ́rùgbèjì ọbẹ̀ kí wọ́n ní àlejò kẹ́mọ̀ wò lẹ̀ mọ́ rọra ó sì nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ìdásí àkùrọ̀.